Kú dédé ìwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín ìyáàfin Lydia Ọ̀bọ̀fálẹyẹ. The Group Chief Executive Officer (GCO) ti iléeṣẹ́ epo rọ̀bì Nigerian National Petroleum Company Limited (NNPCL) Báyọ̀ Ojúlárí ní Ọjọ́bọ̀ ni ó ti figbe ta wípé àwọn kan dún mọ̀húrú mọ́ òun àti àwọn òṣìṣẹ́ tí ó wà nínú ìgbìmọ̀ alábòójútó iléeṣẹ́ àwọn pẹ̀lú. Ojúlárí ṣàlàyé nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ohun kan tí ó jẹ́ ẹ̀ṣẹ̀ òun kò ju pé ṣíṣe àfihàn ìlànà òun àtìtò sí ìpele ti epo rọ̀bì àti afẹ́fẹ́ ní ìbámu pẹ̀lú ọjọ́ ìgbèdéke tí Ààrẹ Bọ́lá Tinubu fún òun láti rí i pé òun gbé ilé ìfọpo rọ̀bì ti National Moribund dìde padà. Ó sọ̀rọ̀ yìí jáde síta nígbà tí ó ń gba àlejò àwọn aṣojú ti Petroleum and Natural Gas Senior Staff Association of Nigeria (PENGASSAN), èyí tí ààrẹ wọn Comrade Festus Osifo kó sòdí wá sí olú iléeṣẹ́ wọn ti ìlú Àbújá wípé àwọn alágbára ènìyàn kan tí wọ́n lòdì sí ètò ìlànà àtúntò ohun àtúnṣe náà ti gbìmọ̀ pọ̀ láti yọ òun nípò. Ojúlárí tún wá ṣe àfihàn ọ̀rọ̀ yìí wípé iléeṣẹ́ àwọn náà ń gbèrò láti ṣe àmúlò ìlànà ètò ti NNNG Style Partnership Model àti àjọṣepọ̀ pẹ̀lú iléeṣẹ́ ìfọpo rọ̀bì tí ó yanrantí láti rí i dájú pé iléeṣẹ́ ìfọpo náà dúró dáadáa kí ó sì tún mú èrè lọ́pọ̀ yanturu bá iléeṣẹ́ ìfọpo orílẹ̀-èdè Nàìjíríà. Ó tún wá ṣàlàyé síwájú wípé lẹ́yìn ìgbà tí àwọn ṣe àgbéyẹ̀wò nípa ṣíṣe lọ́nà ìmọ̀ ẹ̀rọ àti lọ́nà ńlá káàkiri ayé, nígbà náà ni ó fi hàn gbangba wípé yóò kàn máa gbọ́n àwọn lówó àti ohun èlò tí àwọn kò bá ṣàṣepọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ tí ó dáńtọ́ tí wọ́n sì tún dáńgájíá àti pé ọ̀pọ̀lọpọ̀ owó ni àwọn ti ná sórí iléeṣẹ́ ìfọpo rọ̀bì. Ṣùgbọ́n kí ó tó bẹ̀rẹ̀ sí ní máa pa owó kí ó sì tún mú èrè wá ló di wàhálà àti ìṣòro. Ó wá tún ṣàlàyé síwájú wípé nígbà tí òun bẹ̀rẹ̀ iṣẹ́ ni àwọn tó mọ̀ wípé oṣooṣù ni àwọn ń pàdánù owó ilẹ̀ òkèèrè tí ó tó 300 mílíọ̀nù sí 500 mílíọ̀nù dọ́là $300 million to $500 million. Ìdí nìyí tí àwọn fi dáwọ́ iṣẹ́ dúró kí àwọn bẹ̀rẹ̀ sí ní wá ọ̀nà àbáyọ. Ó tún wá ní ìgbésẹ̀ ìlànà àtúntò yìí ni kò bá àwọn kan lára mu tí ó sì tún ṣe okùnfà àtakò ohun dídùn kòkòlájà mọ́ òun àti àwọn òṣìṣẹ́ alábòójútó tí wọ́n sì tún ti kọ ìwé ẹ̀sùn lóríṣiríṣi sí àjọ tí ó ń rí sí ṣíṣe owó àti ọrọ̀ ajé ìlú ní kùmọ̀kùmọ̀ The Economic and Financial Crime Commission (EFCC). Ó tún wá ṣe àfihàn ọ̀rọ̀ rẹ̀ wípé lótìítọ́ ni àwọn ní ìdojúkọ ṣùgbọ́n àwọn ti ṣe ìpinnu láti gbájúmọ́ iṣẹ́ tí wọ́n gbé lé àwọn lọ́wọ́ kí àwọn sì parí rẹ̀ ní àkókò tí Ààrẹ Tinubu fún àwọn. Ó tún wá fi dá àwọn òṣìṣẹ́ rẹ̀ lójú wípé kò sí ohunkóhun tí yóò ṣe iṣẹ́ tí wọ́n ń ṣe àti pé ètò ìlànà àtúntò náà kò ní ohunkóhun ṣe nípa bí iṣẹ́ wọn ṣe rí ṣùgbọ́n àwọn àǹfààní titun àti ìdánilẹ́kọ̀ọ́ yóò máa wáyé lẹ́yìn ìgbà tí iléeṣẹ́ ìfọpo rọ̀bì náà bá ti di ọ̀tun. Ó wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé kì í ṣe pé àwọn kò pèsè epo pẹtiró ní ọ̀pọ̀ yanturu nítorí pé àwọn ti ṣe àsopọ̀ pẹ̀lú àwọn iléeṣẹ́ bíi ti iléeṣẹ́ ìfọpo rọ̀bì ti Dangote àti pé títí di bí ọdún 2 sí 3 iléeṣẹ́ ìfọpo rọ̀bì bí ẹyọ kan tàbí 2 yóò ti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ dáadáa. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Vanguard. Àwọn olórí ní ìlú Ìpẹ̀tùmodù ti ìjọba ìbílẹ̀ Àríwá Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun ni wọ́n ti sọ̀rọ̀ lẹ́yìn ìdákẹ́jẹ́ lórí ẹ̀wọ̀n ọdún 4 tí ilé-ẹjọ́ kan ní orílẹ̀-èdè Amẹ́ríkà dá fún Ọba Joseph Olúgbémiga Olóyèdé. Nínú ọ̀rọ̀ tí àwọn olórí náà sọ ni wọ́n ti pàrọwà fún àwọn ènìyàn kí wọ́n fara balẹ̀ kí wọ́n sì tún wà ní àlàáfíà àti kí wọ́n jẹ́ olùpa òfin mọ́ bí ó tilẹ̀ jẹ́ pé ọba ń jẹ́jọ́ lórí ẹ̀sùn jìbìtì. Àwọn olórí yìí sọ̀rọ̀ lábẹ́ ẹgbẹ́ Ìpẹ̀tùmodù Descendants Progressive Union (IDPU) wípé ilé-ẹjọ́ ti orílẹ̀-èdè Amẹ́ríkà yóò ṣe àtúnyẹ̀wò ẹjọ́ náà ní àkókò tó yẹ.
Ọbalóyèdè ní orílẹ̀-èdè United States fi ẹ̀sùn tí ó jọ mọ́ níná ohun lílu jìbìtì lórí owó ìrọ̀rùn ti àìsàn COVID-19 tí ó lu ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà ní owó tí ó lé ní mílíọ̀nù 4 owó ilẹ̀ òkèèrè $4 million. Wọ́n ti pàṣẹ fún un kí ó san owó náà padà kí ó sì tún pàdánù àwọn ohun ìní rẹ̀ fún ìjọba orílẹ̀-èdè Amẹ́ríkà. Nínú ọ̀rọ̀ tí àwọn ará ìlú gbé jáde síta ní Ọjọ́bọ̀ ní ààrẹ àpapọ̀ ti ẹgbẹ́ náà, Dókítà Israel Akínjọgbìn, ti fi ọkàn àwọn ará ìlú balẹ̀ wípé ohun gbogbo wà lábẹ́ agbára ìṣàkóso àwọn. Ó tún wá rọ gbogbo àwọn olùgbé ìlú náà láti má ṣe gba ìṣẹ̀lẹ̀ yìí láàyè kí ó da ìgbé ayé wọn rú. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Dókítà Akínjọgbìn ṣàlàyé rẹ̀ ni pé nígbà tí ìròyìn ìdájọ́ tí wọ́n ṣe fún ọba náà jáde síta ni ọ̀pọ̀ ènìyàn ti ń rò wípé ó ṣe pàtàkì fún àwọn ọmọ Ìpètùmọdù láti lè mọ ìyàtọ̀ láàrin ètò ìdájọ́ ti ìlànà òfin ní ilẹ̀ òkèèrè àti ètò àlàáfíà ohun ìpàṣẹ ti ilé. Àwọn ẹgbẹ́ náà wá ń gba àwọn olùgbé ìlú náà nímọ̀ràn láti má pa òfin mọ́ kí wọ́n má sì ṣe fa wàhálà kankan láàrin ìlú nítorí pé Ìpètùmọdù jẹ́ ìlú àlàáfíà tí kò sì ní gba ohunkóhun láàyè láti da omi àlàáfíà àwọn olùgbé ìlú náà rú. Bí ó tilẹ̀ jẹ́ wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun sọ pé àwọn yóò gba ẹ̀dà ìwé ẹjọ́ tí àwọn orílẹ̀-èdè Amẹ́ríkà dá kí àwọn tó wá kọ ìwé lọ́nà tó tọ́ àti pé kò tún ní farahàn nínú ìròyìn abẹ́lé. Adájọ́ Christopher A. Boyko ni ó dájọ́ fún ọba náà ní ọjọ́ Ìṣẹ́gun, tí ó sì ní kí ó lọ sí ẹ̀wọ̀n oṣù 66 56 months ní àfikún kí ó gbàgbé owó ilé àti àwọn ohun ìní rẹ̀ mìíràn fún ìjọba Amẹ́ríkà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Daily Post. Àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ti olú ilé ńlá ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ti ẹ̀ka ìpínlẹ̀ Edo pa Nigerian Labour Congress (NLC), èyí tí wọ́n tún mọ̀ sí Adamu Oshiomhole Labour House. Bákan náà, ilẹ̀kùn ọgbà ilé ẹ̀kọ́ gíga ti ìlú Benin ni àwọn òṣìṣẹ́ ọlọ́pàá kún fọ́fọ́ níbẹ̀ tí àwọn jàǹdùkú afurasí náà rìn káàkiri agbègbè olú ilé ńlá yìí. Ọ̀pọ̀lọpọ̀ òṣìṣẹ́ elétò ààbò tí wọ́n kó sí ẹnu ọ̀nà ilé àwọn òṣìṣẹ́ àti ti ilé ẹ̀kọ́ gíga Uniben kò ju bí wọ́n ṣe fẹ́ so gbígbé àwọn ìgbìmọ̀ alábòójútó ti àwọn òṣìṣẹ́ ẹ̀ka ti ìpínlẹ̀ Edo lọ́wọ́ kọ́, the Caretaker Committee of Edo (NLC). Ṣùgbọ́n ètò ìbúra náà wáyé ní ibòmíràn ní ìlú Benin City. Níbẹ̀ ni wọ́n ti búra fún ọ̀jọ̀gbọ́n Monday Ìgbáfẹ̀. Àwọn olórí ẹgbẹ́ òṣìṣẹ́ ti péjọ ní olú ilé ńlá ti ilé ẹ̀kọ́ gíga ti ASUU fún ayẹyẹ ìyànsípò àti ìbúra, ṣùgbọ́n tí wọn kò lo ibẹ̀ mọ́ nítorí àwọn elétò ààbò tí wọ́n dúró lẹ́nu ọ̀nà ilé ẹ̀kọ́ gíga náà. Àwọn akẹgbẹ́ adarí òṣìṣẹ́ tí wọ́n wà lágbègbè wọn ti pinnu láti bá wọn ṣe àjọyọ̀ náà. Ilé àwọn òṣìṣẹ́ Labour House ni wọ́n fi ẹ̀dùn ọkàn wọn hàn nígbà tí wọ́n kábàámọ̀ nítorí pé wọn kò rí àǹfààní láti wọ ibẹ̀. Comrade Augustine Igben láti iléeṣẹ́ Maritime Workers Union sọ wípé ojú ti òun nígbà tí wọn kò jẹ́ kí òun wọnú ilé ẹgbẹ́ òṣìṣẹ́. Ó tún wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ wípé kí ni ìdí tí àwọn ọlọ́pàá ṣe kún bámúbámú sẹ́nu ọ̀nà láìṣe wípé ogun ń jà níbẹ̀. Ó wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ wípé ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ ló ní ọ̀rọ̀ kí wọ́n sì jẹ́ kí wọ́n yanjú rẹ̀ fúnra wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Ìjọba àpapọ̀ ti yànnàná ọ̀rọ̀ ẹgbẹ́ àwọn olùkọ́ àgbà ti ilé ẹ̀kọ́ gíga The Academic Staff Union of University (ASUU) wípé ọ̀rọ̀ tí àwọn jìjọ sọ kàn yọrí sí ìgbìyànjú ohun ìmọ̀ràn draft proposal. Wọ́n sọ ọ̀rọ̀ yìí jáde síta nígbà tí wọ́n kàn bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ ní ìlú Àbújá ní Ọjọ́bọ̀ àti pé àkọsílẹ̀ tí ó ṣe àfihàn wípé ìjọba ti wọnú àdéhùn pẹ̀lú ẹgbẹ́ àwọn náà kò rí ọ̀rọ̀ náà sọ dáadáa. Ó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun rí àwọn ìròyìn kan lórí ẹ̀rọ
alátagbà ní Ọjọ́bọ̀ wípé àwọn ṣe ìpàdé pẹ̀lú ẹgbẹ́ ASUU. Èyí jẹ́ irọ́ tí ó jìnnà sí òtítọ́. Aláùsá wá fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn kàn ń ṣe ìpàdé gbígbòòrò pẹ̀lú àwọn olórí tí ó ṣe pàtàkì láti ìjọ fi ojú àgbà wo àwọn ọ̀rọ̀ náà láti lè sọ ọ́ di ìgbìyànjú ìmọ̀ràn. Ó tún wá ṣàlàyé wípé wọ́n ti gbé ìgbìmọ̀ kan kalẹ̀ èyí tí akọ̀wé àgbà pátápátá fún ètò ẹ̀kọ́ jẹ́ olùdarí rẹ̀. Àwọn ni yóò yẹ ìbéèrè àwọn ASUU wò lẹ́sẹẹsẹ tí wọn yóò sì pèsè ìyàtọ̀ ìmọ̀ràn counter proposal. Èsì àbájáde ọ̀rọ̀ ìbéèrè wọn náà ni wọn yóò fi ṣọwọ́ sí Yahya Ahmed fún bí wọn yóò ṣe jẹ́ kí èsì dé ọ̀dọ̀ ẹgbẹ́. Ṣùgbọ́n ohun tí wọ́n ń tẹnumọ́ ni pé àwọn fẹ́ kí gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mọ̀ dájú wípé ìjọba kò fọwọ́ sí àdéhùn kankan pẹ̀lú ẹgbẹ́ ASUU. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune. Àwọn ọlọ́pàá ti ìlú Tripoli ní orílẹ̀-èdè Libya ti fi ọwọ́ ṣìkún òfin mú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà méjì tí wọ́n fi ẹ̀sùn oríṣiríṣi ìjàgùnjalè ní ìlú náà kàn. Àwọn afurasí tí àwọn méjèèjì kò ní àkọsílẹ̀ ìgbélùú ni wọ́n fi ọwọ́ òfin mú ní ọjọ́ 25 oṣù kẹjọ August 25 lẹ́yìn ìgbà tí ẹ̀rọ àwòrán tí ó máa ń ká gbogbo ohun tí ó bá ṣẹlẹ̀ níbì kan CCTV ti ká wọn nígbà tí wọ́n fi ara balẹ̀ jalè ní yàrá ìtajà kan. Àwọn àjọ Migrant Rescue Watch ni wọ́n máa ń sọ ohun gbogbo tí àwọn tí kì í ṣe ọmọ onílùú ń ṣe, ni wọ́n sọ ọ̀rọ̀ yìí jáde ní ọjọ́ Ìṣẹ́gun gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ yìí ti sọ nínú ọ̀rọ̀ wọn wípé àwọn afurasí yìí ni wọ́n fi ẹ̀sùn kàn wípé àwọn ni wọ́n lọ́wọ́ nínú ìwà búburú bíi kí wọ́n já ilẹ̀kùn wọlé, kí wọ́n sì máa jà wọ́n lólè àti pé àwọn ilé ìtajà ńláńlá ni wọ́n ti máa ń ṣe iṣẹ́ búburú yìí pẹ̀lú èrò wípé wọ́n ń gba owó. Ẹjọ́ wọn náà ni wọ́n ti taari rẹ̀ sí adájọ́ ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí wà nínú ìwé ìròyìn Punch. Ìròyìn lérèfé tòní kò ní jù báyìí lọ nítorí pé kí ń lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel ìròyìn lérèfé kí ẹ bá mi subscribe kí ẹ sì tún bá mi fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí i. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi. Ó dàbọ̀.